sọlọ́ aláàmì kẹrin adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tó dá wáyé tó sì mọ gbogbo ìṣesí wa ayé ànábì wa Muhammad gbogbo ẹlẹ́sìn Islam akí gbogbo wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èmi tí ẹ̀ ń gbọ́ ohùn lẹ́nu rẹ̀ ni Alhaji Musa Animasa tó wọ́n jẹ́ ìmáàmù Òṣogbo tó wọ́n jẹ́ chairman fún gbogbo League of Women Alpha nípínlẹ̀ Ọ̀ṣun. Mo kí gbogbo ẹlẹ́sìn Islam nípa ọ̀rọ̀ tí ń lọ nípa àwọn tí mo tá fún níwèé oyè pé wọ́n ó joyè. Kì í ṣe pé mo dá sí gbogbo mùsùlùmí Òṣogbo mùsùlùmí kọ́mẹ̀ntì àti rátìbí àtàlásàrògbé àti gbogbo wọn náà lájọ sọ. Níbi ọ̀rọ̀ yìí ti wá ó ní wípé Aláàjì Túndé Badmus òun gangan lọ́kọ́ mẹ́sàn-án wípé kí n fi Muhammadu Bashiru Ajíbọ́lá jẹ aṣíwájú gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo ní èmi ti fòye ilẹ̀ fún tẹ́lẹ̀ mo wulẹ̀ fèmí rẹ̀ lẹ̀. Ṣùgbọ́n mo tún àti mú àwájì ti mú pé tá a bá fi jẹ aṣíwájú mùsùlùmí tìpínlẹ̀ Ọ̀ṣun mo ní rù Rájí á fi jẹ aṣíwájú ti Òṣogbo. Ṣùgbọ́n gbà tí ń gbọ́ ni a pé aṣíwájú Gani fẹ́ kọ́ máa wọ́n jẹ aṣíwájú tòṣogbo. Ṣùgbọ́n kò sí ìtọ́ náà wà pẹ̀lú ìwọ̀n àwọn àti ti fún wọn níwèé wọ́n sì ti gbà wọlé. Torí náà nípa báyìí nípa pé a sì yan oyè tí bá ní jẹ mọ́sálásí jímọ̀ ọjọ́ ọba ìmáàmù lọ́láṣẹ rẹ̀ kò sẹ́nìkan tó ń lọ gbọ́dọ̀ takò. Torí pé àtàlásàrò àti rátìbí àti mágàjì abẹ́ àṣẹ ìmáàmù Òṣogbo ni a wà kì í sàwọn ni wọ́n pàṣẹ fún ìmáàmù ni wọ́n pàṣẹ fún wọn. Torí náà òun tí máa ń gbé ọ̀rọ̀ ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá sì gbé afẹ́ gbọ́ àlàyé rẹ̀ nílẹ̀ kọ́ wá bá mi. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èmi ẹ̀ tẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ ni Alhaji Musa Rabiu Animasa wọn tí wọ́n jẹ́ ìmáàmù Òṣogbo lónìí tí wọ́n jẹ́ ní alága fún gbogbo League of Women Alpha ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.